jọ̀wọ́ la fi ń sọ̀yà. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀, ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀. Ọwọ́ gẹ̀gẹ̀ ní ṣáájú ijó. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀. Àṣà wa, ẹwà wa ni. Àṣà wa, ẹwà wa ni. Kò gbọ́dọ̀ kú, kò gbọ́dọ̀ parun o. Àṣà wa, ẹwà wa ni. Bí a bá roko, bàbá rodò, ilé ṣalábọ̀ sinmi oko. A ò lè torí pa fẹ́ lọ sẹ́dẹ̀, ká torí ẹ̀ka bẹ́ẹ̀ dẹ́jẹ́ torí bàbá dẹ́dẹ́ ọ̀dẹ̀ láde sí, ká má torí ọ̀làjú gbàgbé àṣà wa o. Àṣà wa, ẹwà wa ni. Ká pàrọ̀ kòkó mọ́pọ̀lọ́ wa. Àṣà wa ni. Ká ṣorí lóge, ká ṣara lóge. Ẹwà wa ni. Ká ṣègbéyàwó kó lárinrin. Àṣà wa ni. Kò gbọ́dọ̀ kú, kò gbọ́dọ̀ parun o. Àṣà wa, ẹwà wa ni. Mo kí yín ẹ̀yin aráalé, ẹ sì tún káàbọ̀ sórí ètò yín, ètò wa àṣà wa ẹwà wa láti iléeṣẹ́ móhùnmáwòrán Òmìnira ìkànnì 24. Lórí ètò yìí láti máa ṣàfihàn gbogbo àwọn ohun ìní ẹ̀yà Yorùbá tí ọ̀làjú ti gbà lọ lọ́wọ́ wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ayé ti di ti ìgbà lóde tó nígbà ń lò. A ti fi àwọn àmúyẹ ẹ̀yà Yorùbá sílẹ̀, a ti mú ti àwọn aláwọ̀ funfun láàyò tí yóò sì yẹ kó rí bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní tẹnitẹni tèkísà ń ta àtàn. Bákan náà tún ní nọ́ní nọ́ní nọ́ní, ohun abánilà nọ́ní, ọmọ aṣẹ́gìtà nọ́ní nọ́ní èpògi. Lóòótọ́ Yorùbá ló pòwe yìí, ṣùgbọ́n àṣàmúlò rẹ̀ mọ́ nínú àṣà tí í ṣe wa tó yẹ kó jẹ́ ẹwà wa. Àná ní àṣà wa tó jẹ́ tiwa mọ́, àmọ́ kọ́rọ̀ má pọ̀jù, torí ẹ̀ náà la ṣe gbétò yìí kalẹ̀ láti máa kọ́ wa, rán wa létí àṣà Yorùbá, ká sì máa ké tuntun sí wa létí wípé àṣà wa ẹwà wa ni, kò gbọ́dọ̀ parun. Orúkọ tèmi ni Medinat Adésóyè Adéníkẹ́. Èmi lọmọ kò yẹ ẹ̀ṣọ́, ọmọ apẹ́ bí owó, ọmọ ọjà àtọ̀ ní pé bí owó bàbá ọlọ́mọ. Àjàwọ̀ ẹ̀yìn ló ti mẹ́sàn-án wù mí, ogun ojoojúmọ́ ló mú lóyún sún mi lọ. Ẹ wò ó, ẹ jẹ́ ń dókè lọ́nà, tí mo bá padà dé, a wá máa ṣàgbéyẹ̀wò àṣà Yorùbá sáfẹ́sọ̀rọ̀ lé lórí fún ti tòní. Mo kí yín, ẹ kú kalẹ̀. Àwa ọmọ Yorùbá tata àti ṣoríire o. Ẹ káàbọ̀ padà sórí ètò àṣà wa ẹwà wa. Ẹ jẹ́ ń ṣàwò ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní. Ohun tí gbogbo wa mọ̀ ni, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ ìpìlẹ̀ rẹ̀, ìyàtọ̀ rẹ̀, ìwúlò rẹ̀ àtàwọn nǹkan míì nípa rẹ̀. Kí sì ni nǹkan náà? Òun náà ni dòdò, ìlù, dòdò. Ìlù jẹ́ ọ̀kan lára àmúyẹ ẹ̀yà Yorùbá tí wọ́n máa ń sábà lò láti fi ti ohùn lẹ́yìn, láti jẹ́ kó dùn gbọ́, kó sì tún dùn jó sí. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé bí a bá kọrin láìsí ìlù, bí ohùn tó ń kọrin bá tiẹ̀ dùn, tàbí kó jẹ́ pé orin tó ń kọ pàápàá dùn, tí kò sí ìlù ńbẹ̀ kò ní dùn jó sí bí káfíìlì tí nídìí. Bẹ́ẹ̀ tún ni Yorùbá pòwe pé lówe-lówe làálùlù àgídìgbò, ọlọ́gbọ́n níjó, ọ̀mọ̀ràn nímọ̀. Ọ̀kan lára ohun tí a tún fi ìlù ṣe ni pípa òwe láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀, eléyìí tí kò lè yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfi àwọn tí wọ́n mọ̀ nípa èdè àyè. Bákan náà ni wọ́n tún máa ń fi ìlù pe àkíyèsí, bí àpẹẹrẹ tí ìlú kan bá ní ohun ṣe, tí wọ́n bá ti lu ìlù, àwọn aráàlú ti mọ ohun tó túmọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ìlù ló wà tí olúkúlùkù sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe àti oríṣiríṣi ohun tí wọ́n máa mú jáde tí ìkan sì papọ̀ mọ́ èkejì. Lára àwọn ìlù ọ̀hún láti rí gángan, dùdú, omele, ìyálù, àgùdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bá ti wá mọ̀ wípé ìlù pọ̀ nílẹ̀ Yorùbá, èwo gan-an la fẹ́ mẹ́nu lé nínú gbogbo wọn? Òun náà ni ìlù gángan. Ìlù gángan. A jọ máa gbé yẹ̀wò báwo ni ìlù gángan ṣe ṣẹ̀ wá, ta lẹni tó kọ́kọ́ lù ú. Yorùbá máa ń pòwe pé ẹni bá mojú ògún ó nípa bìnírè. Ẹ já lọ gbọ́ nípa ìlù látọ̀dọ̀ ẹni tó mọ̀ nípa ìpìlẹ̀ rẹ̀, ìhun àti lílù rẹ̀. Ẹ já jù lọ. Àwa ọmọ Yorùbá tata àti ṣoríire o. Kí ni ìlù gángan àti wípé báwo gan ló ṣe ṣẹ̀ wá? Ìlù gángan jẹ́ ìlù tó yẹ pé tá a bá pè lámúlùdùn àṣìsọ, tá a bá pè ní àkìlọ̀ wà àṣìsọ, tá a bá pè ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àṣìsọ.
ẹ̀wọ̀n pópónà mẹ́ta amúlùúdùn fún ìyà tó kọ sáwọn kan, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ìyà tó kọ sáwọn kan, àkìlọ̀ wà fún àwọn tó kọ sí báwọn kan. Ìlú gángan jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ ẹwà nínú orin. Ṣàṣà lórin tán ń kọ nílẹ̀ Yorùbá tí gángan ò bá jọ, tàbí orin tán tẹ̀ ń kọ gan tó jọ mọ́tò òyìnbó fún ẹni tó bá létí agogo ìlú tí ò ní lè lùlù gángan sí. Táwọn tó dẹ̀ jẹ́ olólùfẹ́ gángan tán bá gbọ́n ń bẹ̀, ara wọn tó ń kọ hip hop, ara ẹni tó ń kọ reggae tá a lè máa dárúkọ wọn tó yẹ pé Daddy Sókì tẹ́ bá gbọ́ òun lù gángan, àrí Paul Dairo òun lù gángan, hip hop ló dẹ̀ ń kọ, Daddy Sókì òun kọ reggae. Àwọn onífújì káwọn tẹ̀ wá sọ àwọn jùjú òun lù gángan. Ìyẹn jẹ́ ohun tó jẹ́ pé táwọn èèyàn bá ń gbórin nígbà míì tí wọn bá ti gbọ́ lù gángan, á dàbí ìgbà tó jẹ́ pé obìnrin ṣe ọbẹ̀ kò ní yọ̀. Ìlú gángan ti wá di bí omi àtọtí tí lè yẹ̀bá fúnra wọn, bíi pé ká ti fi omi pọ̀ tí káwọn sọ pé a fẹ́ fomi jáde kúrò náà tí wọ́n ti rò pọ̀, wọ́n ti dì pọ̀. Ìlú gángan tó wá jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn kan gbọ́ orin, wọ́n tún gbọ́ ìlù, tán bá ń gbọ́ orin tí wọ́n bá ti gbọ́ lù kò tí tó. Ilé ìjọsìn tán bá kọrin tó ní gángan ò bá wá, láwọn tán ń pè láyàn tí wọ́n bá wá tí wọ́n bá lùlù, àwọn ará ilé ìjọsìn gan máa ṣàlàyé bó o ní ìsinsìn rí lónìí, àwọn onílù òdẹ̀ wá káwọn rí bí jó sọ́lọ́run. So gángan ó ti di ìlú mọ̀ọ́ká, ó ti di gbajúmọ̀, ó ti di ààfin láàrin ọjà tó jẹ́ pé gbajúmọ̀ lààfin, táàfin bá wọ ọjà ìgbà ojú ló máa ń rí. Ìdí tí mo fi sọ pé ó jẹ́ amúlùúdùn nìyẹn, tó yẹ pé ó jẹ́ pé ohun tó máa ń mú inú àwọn èèyàn dùn. Ìyà tó wá kọ sí ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀, ìmíì wà àkìlọ̀ wà, ìlú míì wà tá a fi máa ń drop message fáwọn èèyàn, tá a fi máa ń ṣàlàyé pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ o, àwọn tó bá létí ìlú á ti tètè mọ̀. Ìdí tí mo fi pè ní ayé kò tọ́ tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni pé tá a bá wo gbogbo ilẹ̀ ọba aláyé pátá ńlẹ̀ Yorùbá, kò síbi tẹ́ máa dé tẹ́ ní bá lù gángan. Ìlú gángan ò déédéé wà ńlẹ̀ ọba o, bọ̀ àwọn èèyàn kan máa ń rò pé bóyá àṣà tàbí bóyá wọ́n fi ṣe pé kán lè mọ̀ pé mo jọba aláyé. Ó ní iṣẹ́ tí ìlú gángan ń ṣe ńlẹ̀ ọba. Ọba tó bá jọba aláyé tí ò bá sọ nílùú ńbẹ, tí ó sọ nílùú ńbẹ, kò tí ì ní nǹkan tó ń pass information, nǹkan tó ń kí nǹkan báyìí ń ṣẹlẹ̀, onílùú máa ń ṣòfófó fọ́ba ni. Tí àlejò kan bá wọ́n ọba wá, tó bá jẹ́ àlejò tí wọ́n fẹ́ jẹ́ kọ́ba mọ̀, wọ́n á dẹ̀lù gbolẹ̀ bí ẹni pé àwọn fi ìlú pàdé àlejò. Ọba dẹ̀ ti máa gbọ́ láàfin pé sálejò tó yẹ kó wọlé rèé àbí àlejò tí ó yẹ kó wọlé. Àlejò kan máa rò pé onílùú ń ké òní, lóòótọ́ onílùú ń ké àlejò, ṣùgbọ́n nínú oríkì tán ti ń fún ẹni yẹn lọ́ba ti máa tètè ránṣẹ́ síta pé àlejò tó yẹ kóun rí rèé àbálẹ̀. Ó jẹ́ ayé kò tọ́, ó jẹ́ nǹkan tó ń ṣàlàyé ọ̀rọ̀. Tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ tó nílùú bá fetí kọ, tó bá fẹ́ ṣòfófó bọ́ba, kò ní fọ̀rọ̀ ẹnu sọ. Tá a bá wo nínú 100 ọba tá a nílẹ̀ Yorùbá, ó lé ní 50 ọba tó yẹ pé wọ́n gbọ́ ìlú dáadáa. Àwọn kan wà nílé ọba tán bá ti mọ̀ pé ìran ọba ni wọ́n máa ń kọ́ wọn bá ṣe ń gbọ́ lù. Gbogbo ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ló dẹ̀ nírú ìlù tá ń lù fún wọn. Tí ọba tó bá jẹ onírú ìlù tá ń lù. Tọ́ba bá wàjà kádé pẹ́ lórí gbogbo àwọn ọba tán wò wá o, àtàwọn ọba tán wà nílẹ̀ Yorùbá pátápátá, kádé pẹ́ lórí wọn. Tọ́ba bá wàjà kan tó wá jẹ ilé ọba, onílù tán máa ń lù. Tó yẹ pé àwọn ẹbí ọba ti mọ̀ wípé ọba ti wàjà o, ẹ tètè wá kó ẹrù yín, torí ẹrù tán bá láàfin tìlú ló jẹ́. So ó jẹ́ nǹkan tá a fi máa ń kìlọ̀ wà, ó jẹ́ nǹkan tá a fi máa ń pàkíyèsí èèyàn, ó jẹ́ nǹkan tá a fi máa ń jẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ fún èèyàn gẹ́gẹ́ bí pé a fẹ́ jẹ́ kẹ́ni gbọ́rọ̀ yìí. Ó jẹ́ nǹkan tá a fẹ́ yí, ó ti jẹ́ nǹkan tá a fi máa ń kìlọ̀ fún èèyàn. Àpẹẹrẹ fún ìkìlọ̀, tí èèyàn bá jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ń mutí, onílù fẹ́ pọ́n lé dáadáa, ó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n mọ rúùlù tán máa lù fún. Wọ́n lè máa lù pé ojoojúmọ́ nínú Olúwa ń dùn, ta ló ń bínú? Wọ́n ti mọ̀ pé ọlọ́tí ojoojúmọ́ nínú ẹ̀ máa ń dùn. Tó bá tún wá yó tán tún lùlù fún lọlé, ó ti ní rúùlù tán máa lù fún. Àwọn náà máa ṣàlàyé ibi tí kò tó wà. Àwọn ọlọ́rọ̀ tán máa ń mu tí ń yó láyé àtijọ́, wọn ì déédéé mọ́ nílù lẹ́yìn, nítorí tán bá yó tán tójú ọ̀run ti dúdú. Onílù là á jẹ́ kán máa sọ pé mọ́ kò sí kòtò, mọ́ kò sí gegele, a kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán mẹ́ni, dìde ó bọ́. Ọ ti mọ̀ pé ó ti fẹ́ sùn bẹ́ẹ̀, ó tí ì délé, ó tún gbéra. So onílù ló nìyẹn. Tá bá tún wá sọ láàrin àwọn eégún,
onílù ló tún níbẹ̀. Òun náà fi máa ń kí àyàn ní pé amúniwọ kùntùnkùntù olójú mẹ́rìndínlógún. Gbogbo òrìṣà pátápátá tó ń bọ nílẹ̀ Yorùbá gbà pọ́ mẹ́rìndínlógún ni. Gbogbo ìlú gbogbo bẹ̀ ló níbi tán ti ń lùlù kọ̀ọ̀kan. Òrìṣà kọ̀ọ̀kan ló dẹ̀ nílù tán ń lù fún. So kò sí bá a ṣe fẹ́ kó lù gángan sẹ́yìn. Ta lẹni tó kọ́kọ́ lù ú àti pé kí ni ìdí pàtàkì gan tó fi kọ́kọ́ ṣe é? Obìnrin lẹni tó kọ́kọ́ lu ìlù pa. Àyàn náà ń pè é. Àgálú lorúkọ bàbá ẹ̀. Ẹni tó bí àgálú náà ń pè ní Kúsanrín. Kúsanrín ó bí àgálú, àgálú bí àyàn. Ó pẹ́ kí àgálú kó tó rí ọmọ bí ìyàn ọmọ Kúsanrín. Wọ́n jọ wà lóde Ọ̀yọ́ òun àti ìyàwó ẹ̀. Ojú ọmọ wa pa wọn wá lọ wádìí sí pé àwọn fẹ́ bí wọn nítorí pé ọmọ ológo ni Elédùà fẹ́ fún wọn náà ṣe pẹ́ bímọ. Ìgbà tán wá bí ọmọ ọ̀hún tán, wọ́n máa ń wo àkọsẹ̀jayé ọmọ nílẹ̀ Yorùbá. Babaláwo wá dífá. Ohun tó wá yọ lójú Ifá ni wípé mo dífá mo dènà ó di ìlú òṣòrongíso abuké ni mo bá ń bẹ̀ tí ò ṣe é gbá lójú. Ẹsẹ̀ Ifá tó yọ sí wọn nìyẹn pé ọmọ tẹ́ bí ohun tó yàn wá látòdì ọ̀run ni nǹkan tẹ́nìkan ò tí ì ṣe rí nílùú lílù. Gbogbo ìgbà yẹn nínú ìtàn a gbọ́ pé ẹnìkan wà lóde Ọ̀yọ́ tó jẹ́ elégbèdè babaláwo ni ṣùgbọ́n igi ló máa ń lù ló máa ń fọwọ́ ẹ̀ lù. Ìgbà tán ti gbọ́ nínú àkọsẹ̀jayé pé nǹkan lá máa lù wọ́n lọ mú bá elégbèdè. Elégbèdè oníṣègùn ni ó tún jẹ́ onílù ṣùgbọ́n kì í lu gángan. Nínú ohun tí wọ́n dífá náà ti ṣàlàyé pé igi ọ̀mọ̀ náà fi máa gbẹ́ gángan. Á ṣàlàyé bó ṣe máa rí náà fi sọ pé gbogbo igi ló ń bẹ ń gbó ká tó fi igi ọ̀mọ̀ gbẹ́gbẹ̀dù. Náà ṣàlàyé pé láìsí tàgìrì àwọ̀ òwú pé ẹran tí ò tí ì bàlágà nìkan lọ fi sójú ìlù. Náà ṣàlàyé bọ́sán ṣe máa jẹ́ nínú ẹsẹ̀ fáńgbà yẹn nínú tífà wọn gbé wá náà ti ṣàlàyé bí ìlù ṣe máa rí. Nígbà tó wá bẹ̀rẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ náà ló kó jọ. Wọ́n pè nìkan lómele, wọ́n pè ní kanran, wọ́n pè lágùdà. Táwọn bàbá bá ń gbọ́n lé wọn ti mọ̀ pé àrọ́bá ni bàbá àtànú tá à ń sọ yìí pé àwádìí ni. Nígbà tí ó wá kó gbogbo wọn jọ tán lùlù tán bá fẹ́ sọdún eégún àwọn ni. Tán bá ń jagun àyàn máa ń lọ lùlù lójú ogun. Ṣùgbọ́n nígbà tó yá gbogbo wọn kúrò ní ògénìyáyé ọlọ́mọge, wọ́n kúrò ní wúndíá, ẹni tó lọ́kọ tó lọ́kọ, ẹni tó bímọ ń bímọ, ẹni tó iṣẹ́ ilé kò jẹ́ ń ráyè lọ sóde ìlú mọ́. Àsìkò ìgbà yẹn wọ́n ti ń lùlù fáwọn lọ́balọ́ba náà wá wò pé ó yẹ kán pe ẹnìkan tó jí ọkùnrin tó yẹ pé òun ìyàwó ẹ̀ là máa ṣiṣẹ́ ilé. Àwọn obìnrin náà faṣẹ́ ìlù lé ọkùnrin lọ́wọ́. Àyàn àgálú onílù gọ̀bí alùgbẹ̀dẹ̀ fọ́mọ ìyẹ́ ẹ̀ olùpákànleke fọ́mọ ọlọ́mọ oríkì àyàn ni. So iṣẹ́ tó ń ṣe obìnrin gangan láyàn. Iṣẹ́ ilé táwọn obìnrin ń ṣe lókun lọ́wọ́ ló ṣe pé àwọn ọkùnrin jọ tó kọ́ wọn lù. Kí lẹ́yìn ìgbà tí Ṣàngó fẹ́ Ọya ó fẹ́ àyàn làrá ìṣe wọlé onílù. So ẹni tó ń jáyàn nìyẹn. Kí wá gan ni ipa tí ìlù gángan kó nílẹ̀ Yorùbá? Ipa tí ìlù gángan kó nílẹ̀ Yorùbá ó pọ̀. Tí ìlù gángan mo fẹ́ lè sọ wípé òun ló dàbí àwòdánimọ̀ ilẹ̀ Yorùbá tá a bá wò dáadáa. Tẹ́ bá ra àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ kán mọ̀ pé àwọn ń sọ Yorùbá bó jẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán ẹ̀rí ìlù. Bọ́n bá fẹ́ ròyìn nílẹ̀ Yorùbá títí dàsìkò tá a wà ìlù gángan ló kọ́kọ́ máa lọ. Ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ ti gbọ́ gángan ẹ̀wẹ̀ èdè Yorùbá ìròyìn Yorùbá lẹ fẹ́ gbọ́ yìí o. Ó jẹ́ ká mọ̀ ó fi àwọn onílù ọkàn balẹ̀ pé ìlù yìí o wọ́n ti ń ṣe àfẹ́rí ẹ̀ títí dàsìkò tá a wà yìí. Ipa tó dẹ̀ ń kó ni wípé láàárín àwọn lọ́balọ́ba wọn lè jó láìmọ̀ lùlù gángan. Wọn lè dá lè jọsìn sílẹ̀ bí gbogbo wa ti gbà kán mọ̀ lùlù gángan. Báwọn mùsùlùmí tán bá fẹ́ kọrin ẹ̀sìn tó bá ti jẹ́ pé èdè Yorùbá náà fẹ́ sọ ìlù gángan náà máa lù sí. A jẹ́ pé kò sí bí ọmọ Yorùbá bá ti gbọ́ orin á fẹ́ gbọ́ lù gángan. Tó bá dẹ̀ gbọ́ lù gángan inú ẹ̀ á máa dùn. A máa rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé ohun tóun fẹ́ rí torí pé kí ohun tá à ń sọ yìí ó ti wà nínú ẹ̀jẹ̀ wa láti máa gbọ́ lù gángan. Kò sí má ṣe lè kó ìlù òyìnbó dé drum set keyboard fọ́mọ Yorùbá sórin Yorùbá kò lè dàbí ká máa gbọ́ lù tiwa.
bẹ́ẹ̀ ró àwọn olórin ńláńlá mo ti kàn kó ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún irinṣẹ́ jọ wọ́n á fẹ́ lu ìlú gángan bẹ́ẹ̀ torí pé ti mọ̀ pé nípa lílù ìlú gángan pẹ̀lú orin táwọn ń kọ làwọn ọmọ Yorùbá nínú ìlú gángan a rí àlùjó a rí àwídùn a sì ní àlùrẹwọ́. Àlùjó ó jẹ́ nǹkan tó jẹ́ pé ipa tó jọjú láàrin àwọn Yorùbá láyé ìsìn tá a máa ń lù nípa tí àlùjó ń kó sórin Yorùbá tẹ́ ẹ lè kọ tẹ́ ẹ bá ti lu ìlú gángan kẹfì lu táwọn èèyàn máa gbẹ́sẹ̀ sókè gbápá sókè làágùn sí. Láyé ìgbà kan dẹ̀ wà tó jẹ́ pé àwídùn yẹn náà ń lù jù. Olórin á máa kọrin lọ aláwídùn á máa wí tiẹ̀ á máa fìlù sọ̀rọ̀ kò ní sí pé aláǹjó pákáleke ohun tí onílù tó ń bá olórin yẹn ṣiṣẹ́ ń wí la fẹ́ gbọ́. Ṣùgbọ́n láyé ìsìn àlùjó ni ẹ ti rí mọ̀ pé gbogbo bí ojú ọmọ Yorùbá ṣe ń là ní ìlú gángan ló ń bá gbà mú. Ìyàtọ̀ wo ló wà láàrin ìlú gángan àti àwọn ìlú yòókù? Ìyàtọ̀ tó wà láàrin ìlú gángan àtàwọn ìlú yòókù nílẹ̀ Yorùbá ni pé ó lójú ìlú tá a lè gbé wọlé ìjọsìn. Tẹ́ bá lọ wo àwọn ọlọ́ba àtàlá ìgbìn náà máa ń lù. Ìgbìn yẹn ní bàbá Ògúndé kọ́lọ̀ fọ̀run kẹ́wọn náà gbé lérí gan gidi nínú iṣẹ́ tíátà wọn. Tẹ́ bá rí ibi tán ti ya bàbá Ògúndé wọ́n á gbé ìlú ìgbìn yẹn síwájú. Ìlú yẹn wọ́n máa ń ṣe rìbìtì báyìí ó máa ń ní àwọn igi kéékèèké yípo ẹ̀ ìlú ìgbìn nìyẹn. Àwọn tó ń lu ìlú ìgbìn sí ọba àtàlá àwọn náà ń pè ní ọ̀pá. Ọ̀pátúndé Ọ̀páyẹmí Ọ̀pádayọ̀ Ọ̀páṣe. Ṣùgbọ́n ọmọ tá a wá bí níjọ́ tá à ń sọdún ọba àtàlá la máa ń fi orúkọ ìgbìn yẹn pè la máa ń pè ní Adésígbìn. Ó dé sásìkò tá à ń sọdún ọba àtàlá tá à ń lu ìlú ìgbìn lọ́wọ́ sẹ́yìn bá wá gbé tó wá lọ mùsùlùmí lòun tó wá sọ pé òun fẹ́ gbé ìlú ìgbìn lọ sí mọ́sálásí wọ́n máa wò bíi pé àbónú nǹkan míì. Téèyàn bá sọ pé onígbàgbọ́ lòun tó fẹ́ gbé ìlú ìgbìn lọ síbẹ̀ wọ́n máa wò ṣùgbọ́n gángan Ọlọ́run sọ bu ẹwà kún láàrin àwọn ìlú. Ọlọ́run sọ pọ́nlé tó yẹ pé tò síbi tí ìlú gángan kò dé lágbàáyé kò sì síbi tá a ti lù táwọn èèyàn ti tẹ́wọ́ gbà. Bí bàtà náà ó tẹ̀lé gángan lẹ́yìn ni o. A lè dá bàtà jó lé ìjọsìn tàbí mọ́sálásí ó ti di tòní Ṣàngó. Ṣùgbọ́n gángan a lè lù fún eléégún a lè lù fún onílé ìjọsìn a lè lù fún mùsùlùmí a lè lù láàrin àwọn lọ́balọ́ba ṣe ti rí mọ̀ pé Ọlọ́run sọ pọ́nlé ó wu Ọlọ́run fún rẹ̀ ló fi ẹwà ló fún ọ̀kín láàrin gbogbo ẹyẹ lọ́rọ̀ ìlú gángan. Kì í ṣe pé ẹyẹ míì kò níyẹ tó ọ̀kín ṣùgbọ́n kàn máa mọ̀ wọ Ọlọ́run fúnra rẹ̀ ló dé ọ̀kín ládé láàrin ẹyẹ. Nípa ìṣẹ̀ṣe àwọn ìlú wo ló wà fún ìṣẹ̀ṣe àti pé ṣé ìlú gángan náà wà lára wọn? Fún ìlú tó wà fún ìṣẹ̀ṣe ìlú gángan wà fún ìṣẹ̀ṣe. Eégún kan wà dòní lẹ́dẹ ìlú ìyá lù fún gángan lásán la máa ń lù fún. Àwọn ará Ẹdẹ Mọ̀pọ̀ Àrògùn ọmọ Ajísẹ̀sọ ọmọ Ajífọjọ́ gbogbo dára bí egbin wọ́n wò wá wò ètò yìí. A máa ń pe eégún yẹn ní atẹ́rẹ́ bí atẹ́rẹ́ òrìṣà tó ti inú ọ̀gán wá jayé lẹ́dẹ. Wọ́n eégún yẹn àwọn ará Ẹdẹ á ti máa gbọ́ mi wọ́n ń lùlù mí fojú gángan o. Eégún yìí láti ìgbà tán ti gbé jù sígbó tó tútù inú ọ̀gán náà lọ tú náà ti rí eégún yìí wọ́n wá jù dànù wọ́n tún padà bá ń lé bàbá nílé lòun fẹ́ máa gbé wọ́n tún jù sómi wọ́n tún bẹ́ eégún lé wọ́n jù síná inú ilé náà ń bẹ́ eégún eégún ìwà sọ fara Ẹdẹ wípé ẹ mọ́ lù yá lù fóun o ẹ mọ́ lù bàtà fóun o gángan kànáńgó tá máa ń gbé sápá yẹn ní kẹ́ ẹ máa lù fóun. Ìlú yẹn òdì inú tó máa ń lù tó bá ti gbégún atẹ́rẹ́ jáde yóò máa sọ pé àtẹ́rẹ́ bí àtẹ́rẹ́ òrìṣà tó ti inú ọ̀gán wá jayé lẹ́dẹ àtẹ́rẹ́ bí àtẹ́rẹ́ nípa ìṣẹ̀ṣe nìyẹn. Gángan rèé tẹ́gbẹ́gún bá ń ṣe eégún gángan mọ̀ bí a ṣe lè sọ orí eléégún méjì papọ̀ ó túmọ̀ bá tún ṣe lè tùbà eléégún. Tẹ́ bá ti ń gbọ́ tó ní gángan lù ta ní bàtà kó ṣubú ta ní bàtà kó ṣubú báwa la nílùú ní bẹ́yìn lẹ́ nílùú ní ta ní bàtà kó ṣubú. Wọ́n ti mọ̀ pé eégún méjì ti pàdé wọ́n fẹ́ tara wọn ní nǹkan wọ́n fẹ́ ṣera wọn sùtá pẹ̀lú oògùn ọwọ́ wọn. Onílù ó máa lù ta ní bàtà kó ṣubú ẹ tún máa gbọ́ ẹ̀sìn ìgbàdà lórí èṣù ẹ̀sìn ìgbàdà lórí èṣù báwa la nílùú ní bẹ́yìn lẹ́ nílùú ní ẹ̀sìn ẹ tún máa gbọ́ ṣóńṣó méjì kò gbọ́dọ̀ fojú kojú ó fẹ́ dàrin wọn rú náà nù.
nígbà tó bá yá tó rí pé eégún méjì wọ̀ ìyá àjà àtún yílù padà kọ́lọ̀ ó sàrò nílùú ẹ̀tàn gan ẹ̀yà náà sùúrù sí yóò ti rìn bí òpó náà bíi mẹ́rin sí wọn o yóò máa fi lùdà wọ́n láàrin ẹ̀yà náà sùúrù sí àdìrò ìgbóná títí kó mọ́ tútù ẹ̀yà náà sùúrù sí olódàrin òní ò tún máa tùbà ọ̀pọ̀ ọgbà míì wà tó jẹ́ pé ohun tẹ́lẹ́gùn míì ò tó onílù ó ti ṣe ò gbọ́dọ̀ forí balẹ̀ fẹ́ nìkan nígbà tó rí eégún tó ju ẹgbẹ́ rẹ̀ lọ tó nílò èyí rẹ̀ lù ò gbọ́dọ̀ forí balẹ̀ fẹ́ nìkan àgbàdà ò gbóná àmọ́ tó bá jó onílù tí ò fẹ́ wàhálà torí pé onílù tó wà lódì kejì ń lu àgbàdo ò gbóná àgbàdo ò ta ò gbọ́dọ̀ forí balẹ̀ fẹ́ nìkan yóò máa sọ pé tó bá burú tán ìwọ nìkan ní ó kù yóò tún máa fi lù fà pé ẹni tó lóò ní forí balẹ̀ fún ojú ẹ lọ tó bá ti burú tẹ ìṣẹ́ ti gángan sí ibi ìṣẹ̀ṣe ni. kí ni orúkọ míì tí wọ́n tún máa ń pe ìlú gángan? ìyá tó kọ sẹ́ńkálukú láti ilẹ̀ délẹ̀ èdè àdúgbò ó sọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Iléṣà wọ́n pè ní àdàmọ̀ torí pé ìlú tán ń gbé sápá àdàmọ̀ ni wọ́n gbà pé ó jẹ́ àwọn tán wọ́n ń lùlù tán ń kọrin nílẹ̀ Ìjẹ̀ṣà tán ń fèdè Ìjẹ̀ṣà kọrin tán wọ́n ń lu gángan sí àdàmọ̀ ni wọ́n ń pè wọ́n sọ pé àwọn ń kọ àdàmọ̀ orúkọ ìlú tí wọ́n ń lù lẹ́yìn wọn ni wọ́n fi so orúkọ ẹgbẹ́ orin wọn èdè Ìjẹ̀ṣà èdè àdúgbò ni wọ́n fi pe gángan pé àdàmọ̀ rèé pé ohun tí wọ́n ń lù yìí àdàmọ̀ àwọn ará ẹni bí àyàn àdàmọ̀ nígbà tí wọ́n wá ń lù wọ́n sọ pé àwọn ń kọ àdàmọ̀ tẹ́ bá wá dé ilẹ̀ Abẹ́òkúta àwọn ará Ẹ̀gbádò àwọn Ìjẹ̀bú nígbà táwọn Arúnà Ìṣọ̀lá sọ pé àwọn ń kọrin kí ni wọ́n pè àpàlà ìlù tí wọ́n ń lù tí wọ́n fi ajé wọlé ẹtí gbọ́rin túdé jíjí àbábà ájì pẹ̀gúrò ní títì ohun tí wọ́n ń lù tí wọ́n ti ń kọrin àpàlà làwọn pè bẹ́ẹ̀ bá wá dé Ẹdẹ tẹ́ ẹ dé àwọn ilẹ̀ Ẹdẹ kànáńgó làwọn ń pè èdè àdúgbò ló yàtọ̀ gángan kan náà gbogbo wa ń sọ gángan tán bá pè ní kànáńgó wọn sì sọ èdè àdúgbò wọn ni wọ́n fi pè bí wọ́n pè ní àpàlà èdè àdúgbò wọn báwọn ará Ìjẹ̀ṣà àdàmọ̀ afẹ́tọ́ àdàmọ̀ wá sí nǹkan kan náà ni wọ́n sọ èdè àdúgbò ló yàtọ̀ láti ilẹ̀ ibìkan débìkan. ìlú omele wọ́n máa ń pè ní ọmọ ìyá ìlú gángan kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì? láìsí omele oníyàálù tó bá lọ sóde tí ò lómele ó lè lọ ṣùgbọ́n olómele yóò papòdà yọ́lẹ̀ fóníyàálù torí olómele tẹ́ rí òun kì í rọ́wọ́ ọrí ìdí tí yóò bá sọ pé olómele rọ́wọ́ ọrí ni pé yóò máa sán omele lọ yóò máa sán orí ohun tó ń lù lóníyàálù olùlùlé bóníyàálù bá dúró pólúmele bá ń lọ àwọn èèyàn sábà alákìyèsí yóò sì lè dára tó wù oníyàálù tó lọ sóde tí ò mọ olómele dání bí ìgbà tí ràwé ń bọ̀ lórí igi tí ò balẹ̀ tí ò dúró sókè ẹ dárin bíi mẹ́rin papọ̀ lẹ́ẹ̀kan kò ní mi lè tí ó lu ńgbà tí ó sì orí ohun tí ó dúró lé lórí bẹ́ẹ̀ lomele omele jẹ́ atọ́nà fún ìyáàlú tàbí gángan lomele tiẹ̀ ìyáàlú lomele tiẹ̀ bẹ́ẹ̀ bá dé Ẹdẹ wọ́n sọ pé àwọn ń san pọ̀nrán bẹ́ẹ̀ dé Mọ̀dákẹ́kẹ́ wọ́n làwọn ń san pọ̀nrán omele ìyáàlú ni wọ́n ń lù omele ó nítumọ̀ sí i òun ni ó jẹ́ kó sùn papọ̀ omele a máa sọ ibi tó níyàálù ó gbà lọ́pọ̀ ọgbà míì àmọ́ olómele náà ò lè ṣe láìró níyàálù torí àwọn oníyàálù àti ẹ̀ máa lérí mọ́ lómele wọn wípé nígbà tó lómele ọ̀gá sẹ́ẹ̀ tí lóde lónìí yóò sọ fún òun lóde sẹ́ẹ̀ lóde lọ́la wàhálà rẹ̀ pọ̀ yóò wá gbé lùbọ́ ta bóníyàálù bá sọ pé òde òyà mọ́ ń kọ́ bóníyàálù bá sọ pé òde òyà mọ́ ń kọ́ olómele tó sọ pé òde òní ó le bóníyàálù bá sọ pé òde òyà mọ́ nígbà tó sọ pé òde òní ọ̀gá ẹ̀ gbà tó sì tó níyàálù òde òkúkú yá máa lòdì mọ́ ṣe ti rí pàjọsìpọ̀ tó dán mọ́rán bẹ láàrin àwọn méjèèjì. nípa kọ̀ǹgọ́ àwọn igi wo la máa fi lu ìlú gángan àbí ṣé gbogbo igi la lè fi lù ú? gbogbo igi kọ́ la fi ń lu gángan gbogbo igi kọ́ à ń pe kinní kan ní gbòǹgbò ẹ̀tà ojúlówó ló jẹ́ nínú tá a fi ń ṣe kọ̀ǹgọ́ nígbà tó wà ń tútù ni wọ́n á ti lọ bẹ́ gbòǹgbò ẹ̀tà yẹn àdídì máa ń wáyé ìjọ kan tá a lọ wá ń gbó dáadáa ni a wà ká sí nǹkan tá a fẹ́ fi kábó sí ń sorí torí pé ó wà ń tútù ó sì é tẹ̀
á gbé orí rẹ̀ rèbété, á gbé di rẹ̀, á lọ aṣọ mọ́ndì, á gbàwọ̀ sí lẹ́nu lódì kọ̀ǹgọ́. Àmọ́ bàbá wá rí wọ́n ní bàbá rà dán, a máa fò dànṣẹ́ bọ́, a máa ń lo àtùrìn, ìdí àtùrìn táwọn èèyàn àwọn olóbìnrin lè fi ń na ọmọ, tán fi ń na ẹran, tán fi ń lé ẹran, á lọ gbé, ẹ̀rígbò náà fẹ́ jọ, á ṣe. Ṣùgbọ́n kọ̀ǹgọ́ ò yàtọ̀. Ìyàtọ̀ kan wá wà láàrin kọ̀ǹgọ́ tá a fi ń lùlù àti kọ̀ǹgọ́ tá a fi ń ṣe ẹ̀yẹ fọ́mọ onílù. Tẹ́ bá ti rí kọ̀ǹgọ́ tí wọ́n fi àdòdó sí létí sísàlẹ̀ rẹ̀, tí wọ́n fi àwòrán ọ̀gà sí, a fi ṣe ẹ̀yẹ fọ́mọ onílù tó ń lọ lé ọkọ ni. Ṣùgbọ́n eléyìí tí ò bá ti níyẹn, tàbí ẹ délé ẹnìkan wọ́n wá gbé kọ̀ǹgọ́ kọ́bẹ̀, ó ládòdó ń dì, ó ní àwòrán ẹ̀gà pé àràǹbárà ni mo lè dá o, ọmọ onílù tó wà, wọ́n ti gbọ́ ọmọ onílù yàwó síbẹ̀. Ṣùgbọ́n irú eléyìí a máa ń fi gbòǹgbò ẹ̀tà, a máa ń fi àtùrìn sí kọ̀ǹgọ́. Lẹ́yìn gbòǹgbò ẹ̀tà àti àtùrìn, ẹni igi kígi tá a bá fi ṣe kọ̀ǹgọ́ kò lè rọ́, kò ní pẹ́ dá, torí iṣẹ́ tí kọ̀ǹgọ́ ń ṣe kì í ṣe kékeré. Kí ni ìdí tí àwọn ìyáàlú kan fi máa ní ṣàwòrò létí? Ṣàwòrò. Ìdí tí ìyáàlú fi ní ṣàwòrò létí, òun náà ni ẹwà ohùn tó wà lára ìlù. Ẹja là báyìí. Kì í ṣe gbogbo oníyàálù ló lè so ṣàwòrò méjì ìlù. Kì í sì ṣe gbogbo oníyàálù ló mọ ṣàwòrò ìlù lò. Ẹja wò báyìí. Àwọn kan wà tá a máa ń pè ní ọbẹ̀ àyàndùn tọ́lá nídìí ìlù. Lágbájá sì ń pawó ń di iṣẹ́ yìí. Ẹ jẹ́ kí èmi náà ó gbìyànjú rẹ̀ wò, ó wà ń di ìlù. Irú àwọn yẹn wọn ní kọ́ ìyáàlù débi tí wọn kọ́ ṣàwòrò etí ẹ̀. Ẹni tó fẹ́ fi ìyáàlù sọ̀rọ̀ kan gbọ́ dáadáa kìtìkìtì fáwọn tó gbọ́ lù. Kì í ṣe gbogbo ìgbà ló máa mi ṣàwòrò etí ìyáàlù. Ẹlòmíì á máa lo ṣàwòrò bí ìgbà tán lo worowóró ọmọdé, ó yàtọ̀ síra. Worowóró ọmọdé ẹ lè fi pariwo lásìkò tó wù yín. Ṣùgbọ́n ṣàwòrò etí ìyáàlù ó lásìkò. Àsìkò tí ijó bá ń lọ, tí àwọn olómele ti dábòlẹ̀, táwọn alágùdá ìlù tí wọn ò dáwọ́ dúró tó ní gúdúgúdú ní kí wọ́n gbèrú, tó ní ìyáàlú wá fẹ́ máa fi ìlù sọ àlùjó kalẹ̀, ó wá lè máa kí wì. Ó sì ní bá a ti ń lò. Àsìkò ìpè wá sọ̀tún wà, àsìkò ìpè ṣàwòrò sósì wà, àsìkò àmì papọ̀ ó wà. Àwọn ṣàwòrò kan wà tá àti ẹ̀ ní lùlù rárá, tá a bá rọ́ba, tá a kàn gbé lù báyìí, tá a sì jí ṣàwòrò sí wọn, àsìkò wà. Kíkọ́ ni mímọ̀ òwe ìjàpọ̀. Ṣùgbọ́n gbogbo ẹlúlù mi ò kàn rí ṣàwòrò létí yóò so mọ́ pé kíní àsìkò tó bá ń sọ̀rọ̀ tó bá ń mi ṣàwòrò wọn ní gbọ́n tó ń wí. Ẹ lè fún èèyàn lọ́fun kẹ́ ẹ ní kó máa sọ̀rọ̀, ẹ lè bomi sẹ́nu kẹ́ ẹ túlẹ̀ fẹ́fẹ́ ná, gbogbo ẹ̀ ó wá yí papọ̀ torí pé kò kọ́ àsìkò. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ bá fẹ́ sọ fún gbogbo èèyàn tí ò gbọ́ lù gan, ẹ gbọ́dọ̀ so ṣàwòrò méjì ìlù. Ẹni tí ò tí gbọ́rọ̀ gere, ẹni tí ò gbọ́ Yorùbá dáadáa, tá a tún sọ pé kó gbẹ́ náà. Ara ẹ̀nà ìlù sísọ ni ṣàwòrò etí ìlú wà. Bàbá fẹ́ sọ̀rọ̀ fọ́ba ńlé ọba, tá a sì fẹ́ jẹ́ gbogbo èèyàn ó gbọ́, a máa mi ṣàwòrò sọ̀rọ̀. Bá a ti ń mi ṣàwòrò, ọ̀pọ̀lọpọ̀ tó gbọ́ lù ò ní gbọ́ làjì. Ọba ó ti máa fọ ọ̀rọ̀ tó wà láàrin ṣàwòrò yọ. A máa ń fi ṣàwòrò fi ọ̀rọ̀ rú yẹn lójú létí. A tún máa ń fi ṣàwòrò bu ẹwà kún ìlù. Ẹ máa gbọ́ ṣàwòrò nílùú wa, ìlú tí ò ní ṣàwòrò, tí ò ní ṣàwòrò kì í ṣèlú àwa, ṣàwòrò nílùú wa. Bẹ́ẹ̀ bá ti rí tẹ́lẹ̀ àwọn àgbà onílù náà ń lu ìyáàlú lè pé 8. Àwọn àgbà onílù ni wọ́n so ṣàwòrò méjì ìlú tí wọ́n ti pẹ́ nídìí ìlú, wọ́n ti mọ̀. Àmọ́ lásìkò yìí kò sẹ́ni tí ò lè bọ́ sórí igbá ara ṣàwòrò. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí mi ṣàwòrò níbẹ̀ lóde ìlú, wọ́n kàn lùlù mí, wọn àti ìfọ̀ ọ̀rọ̀ ìyá ẹgbẹ́ gan wọn ò pé gere lójú ìlú, wọ́n tún lọ so ṣàwòrò méjì ìlú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo rẹ̀ àṣà yìí ò parun. Ohun tó yẹ ká farabalẹ̀ kọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni pé báyà bá kọlù bó là á ti ń lo ṣàwòrò. Irú àsìkò wo gan là ń mi ṣàwòrò? Àsìkò wo gan ni ṣàwòrò apá ọ̀tún dá létí ìlú láti mi sápọ̀ ọ̀tún? Bẹ́ẹ̀ bá ti ń mi ṣàwòrò tó bá jápọ̀ ọ̀tún, ọwọ́ ọ̀tún lẹ̀ fi ń fún ìlú, àpò òsì lẹ̀ fún sígbà wọn. Tó bá sì jọwọ́ ọ̀tún lẹ̀ fi mọ̀pá dání, àpò ọ̀tún yín lẹ̀ fi sí ẹ̀jàn mọ́ra yín nù, yóò dùn woro jùgbà tẹ́ ẹ̀jàn síta lọ. Bẹ́ẹ̀ bá wà mí papọ̀ lẹ́ẹ̀kan, ọ̀tọ̀run tí ó tún gbé wá. Ṣàwòrò ó ní ìtumọ̀,
ó máa ń bu ẹwà kún orin tí wọ́n ń kọ, ó ń bu ẹwà kún àwọn omele, yóò dàbí agogo lẹ́yìn omele ni. Ṣùgbọ́n ẹni tó gbé ìlù ẹyọ kan dání tó lọ sọ Ṣàwòrò mọ́, tó sì fẹ́ fi sọ̀rọ̀, tó fẹ́ fi làlùjó, tó sì fẹ́ fi jẹ́ kánjó sí, tó lọ sọ Ṣàwòrò ní olómele lẹ́yìn onítàn ni. Iṣẹ́ tí Ṣàwòrò ṣe ni. Ẹ fún wa lálàyé nípa bí a ṣe ń ṣe ìlù gángan. Bá a ṣe ń ṣe ìlù gángan, a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí ọmọ ẹran tí ò tí ì gbó dáadáa, tí ò tí ju bí oṣù 3 4 sí 5 pẹ́ jù. A wà abẹfẹ́lẹ́, a fi lọ gba awọ lára ẹ̀, a yọ. Nígbà tá a bá yọ tán, a kó sínú kòkò àgbo, a fi tàgìrì sínú omi, a fi eérú wọn. Nígbà tá a bá yọ lẹ́yìn ijọ́ kẹta tó ti rẹ nínú àgbo, a gbé jáde, a gbé sórí iṣá, a wà fi abẹfẹ́lẹ́ fà, a sàn. Nígbà tá a sàn dáadáa tán, a wà lẹ̀ máa ro ògiri. Nígbà tó lọ ògiri tó òòrùn bá wá ràn dáadáa, ìjọ́ kan ìhun gan yóò ti fẹ́ máa sí lára ògiri fúnra rẹ̀ tó bá ti gbẹ. A wà yọ. Nígbà tá a bá fẹ́ ṣèlù, a bòmí sílẹ̀. A wà kí awọ ẹran tó ti gbẹ, a kì bòmí padà. A wà mú ọsán àti ẹ̀gì àti awọ tá a ti pèlò sójú awọ yìí, tàbí àwọn mìíràn máa pè nílẹ̀kẹ̀ ojú ìlù. A wà kí ọgán, a kì bọ abẹ́rẹ́. Ọgán tá a kì bọ abẹ́rẹ́ ló dàbí òwú tá a fẹ́ fi rán sọ. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí hun ní kọ̀ọ̀kan èjèèjì bá a ti hun yìí. Nígbà tá a bá hun tán, a sọ pé a kájú ìlù. Nígbà tá a bá kájú ìlù tán, a wà wá igi kan tí wọ́n ń pè ní ẹ̀rọ. A wà bẹ̀rẹ̀ sí fi igi yìí, a bẹ̀rẹ̀ sí fi rọ́. A máa rọ́ ní kọ̀ọ̀kan bá a ti ń rọ́ yìí. A máa rọ́, a máa rọ́, a máa rọ́. Nígbà tá a rọ́ dáadáa tán, a wà tọ àwọ̀ ojú rẹ̀, a yọ ojú ìlù, a wà ṣàṣọ́rùn. Lẹ́yìn tá a ṣàṣọ́rùn tán tó gbẹ dáadáa, a wà lọ gbé láti ibi inú òòrùn tá a ṣà sí. A bẹ̀rẹ̀ sí ní fa ọ̀sán ara rẹ̀. Nígbà tá a bá fa ọ̀sán ara rẹ̀, ìlù gángan bá dé ló bá di ìlù gángan tá à ń lù nílẹ̀ Yorùbá. Àwa ọmọ Yorùbá tata àti ṣoríire o. Mo nígbàgbọ́ wípé a tún ti rán wa létí, kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àṣà wa. Eléyìí tá a mẹ́nu lé lónìí ti ṣe ìlù gángan. Ó dáa, ẹ tún pàdé wa nígbà míì lórí ètò yìí, ká sì tún fi sọ́kàn wa wípé àṣà wa, ẹwà wa ni, kò gbọ́dọ̀ parun. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, Medinat Adésóyè Adéníkẹ́. Èmi lọ́mọ Kòyí ẹ̀ṣọ́, ọmọ apẹ́bí owó, ọmọ ìjà àtàn mi pẹ́bí owó bàbá ọlọ́mọ. Àjàò ẹ̀yìn ló ti mẹ́ṣọ̀ wù mí, ogun ojoojúmọ́ ló mú lẹ́yìn sú mi lọ. Ni mo ń dágbére fún yín lórí ètò lónìí wípé ká fayọ̀ pàdé. Ó dìgbà. Àti ṣoríire o. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀, ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀, ká jọ gbàṣà Yorùbá lárugẹ.